mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tí láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ìròyìn wá lájà balẹ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. mo lójú tẹ fún wo ojú náà ní fọ́ etí tẹ fi ń gbọ́wọ́ etí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ẹ tún káàbọ̀ sákọ̀tún ìròyìn wa fún ti àsìkò yìí. orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. ṣáájú ká tó máa lọ ẹ̀já pẹ̀kẹ́lù àwọn kókó tí ń bẹ́nu ìròyìn fún tásìkò yìí. látàrí ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ṣe bẹ́ẹ̀ tó dẹnu kodò bí ẹ̀rọ afami, gómìnà ìpínlẹ̀ Kebbi òun ni ó ti ṣe bẹ́ẹ̀ tó bùn àwọn emir ní ọkọ̀ SUV tuntun láti fi ràn wọ́n lọ́wọ́ lórí ìfúnpinpin ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. àwọn agbófinró olúùlú ilẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tú àwọn mẹ́rin kan ká níbi tí wọ́n ti ń gbé dáná ìjínigbé lólùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. àwọn agbésùmọ̀mí kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọlọ́pàá méjì kan ní ìpínlẹ̀ Anambra lánàá lénìí. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ni ó ti ṣe bẹ́ẹ̀ tẹ abilékọ méjì kan èyí tí wọ́n fẹ́ ta ọmọ tuntun ní ìpínlẹ̀ Delta náà. nínú ìròyìn ti Biafra ní ṣe ni Simon Ekpa èyí tó ń pera rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra ló tún ti ṣe bẹ́ẹ̀ ṣe àfihàn fọ́nrán nílò tí ikọ̀ ọmọ Biafra tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó wà ní ilẹ̀ wọn náà. ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá báyìí. látàrí ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ṣe bẹ́ẹ̀ tó dẹnu kodò, gómìnà ìpínlẹ̀ Kebbi ni ó ti ṣe bẹ́ẹ̀ bùn àwọn emir ní ọkọ̀ SUV tuntun láti fi ṣe ìrànwọ́ fún wọn nípa ìfúnpinpin èyí tí gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà tó ń kojú báyìí nípa ètò ọrọ̀ ajé tó ṣe bẹ́ẹ̀ tó dẹnu kodò. gómìnà ìpínlẹ̀ Kebbi ọ̀hún Nasiru Idris òun ló ti ṣe bẹ́ẹ̀ fún àwọn lọ́balọ́ba tó jẹ́ emir mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilẹ̀ Haúsá ọ̀hún tí ń ṣe ìpínlẹ̀ Kebbi nílò ètò ti bù wọ́n ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Toyota Land Cruiser. nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ tó wáyé ní Birnin Kebbi ní ìpínlẹ̀ Kebbi náà ó ní ó ti ṣe bẹ́ẹ̀ sọ di mọ̀ wípé ìgbésẹ̀ tí òun gbé yìí láti fún àwọn emir náà ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ó ní láti fi jẹ́ kí wọ́n láti fi ṣe ìrànlọ́wọ́ fún wọn nípa àìsí ètò ọrọ̀ ajé èyí tó gbọ́npọn ní orílẹ̀-èdè Nàìjíríà. nínú àlàyé rẹ̀ ó ní ọkọ̀ SUV tó ń fún àwọn emir yìí ó ní ó jẹ́ ọkọ̀ tó já sí wípé ó ní àwọn gómìnà náà ni wọ́n ń lò. ó ní tá a bá tún wá wò báyìí ní í ṣe làwọn emir náà ni wọ́n lẹ́tọ̀ọ́ láti lóru ọkọ̀ yìí. ó ní nítorí pé ìjọba àpapọ̀ ní abẹ́ àṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti ṣe bẹ́ẹ̀ ra ọkọ̀ tuntun fún àwọn olóṣèlú, àwọn kọmíṣánná àti àwọn sẹ́nítọ̀ gbogbo ní ilé ìjọba àpapọ̀ náà. ó ní bẹ́ẹ̀ ló sì yẹ kó rí fún gbogbo àwọn emir ọ̀hún láti ra ọkọ̀ fún àwọn náà kí wọ́n lè máa ní ìrìnnà èyí tó já gara pẹ̀lú bí ètò ọrọ̀ ajé ò ṣe dáa ní ẹnu ọjọ́ mélòó kan lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Nasiru òun ló tún wá tẹ̀síwájú wípé òun ṣe eléyìí láti fi lè ṣe àtìlẹ́yìn àti ẹ ṣeun ẹ kú àdúrótì fún àwọn emir náà pẹ̀lú bọ́n ṣe já sí wípé gbogbo wọn ni wọ́n jọ ran àwọn lọ́wọ́ nípa ètò ààbò ní ìpínlẹ̀ Kebbi. àwọn emir ọ̀hún tí orí ṣe bẹ́ẹ̀ tó jẹ́ kí wọ́n jẹ ìfà ọkọ̀ SUV ọ̀hún òun náà ni ó ti fi orúkọ wọn léde nínú ìta àti rí emir ti Gùwándu èyún Alhaji Muhammadu Iliyasu Bashar àti emir ti Argungu Alhaji Samaila Muamina Mira, emir ti Yawuri Muhammadu Zainu Abdullahi àti emir ti Zuru Alhaji Muhammadu Sani Sami tó sọ di mímọ̀ wípé àwọn ènìyàn yìí ó ní wọ́n ń lo ọkọ̀ tó ti pẹ́ tó sì já sí wípé ó ń dojú ti àwọn emir ọ̀hún bí wọ́n bá lọ sí òde. ó ní ṣùgbọ́n báyìí tóun ti ṣe bẹ́ẹ̀ pèsè ọkọ̀ náà fún wọn tó ẹni tó lè rìn kó lè yan fanda léyìí tí wọ́n mọ̀ fún wọn ní àpọ́nlé tó péye ní gbogbo ààyè tí wọ́n bá wà. ìdí rèé o tóun fi ṣe bẹ́ẹ̀ látàrí àtìlẹ́yìn tí òun rí gbà lọ́dọ̀ àwọn emir ọ̀hún.
àwọn agbófinró olúlu ilẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tú àwọn mẹ́rin kan ká níbi tí wọ́n ti ń gbé dáná iṣẹ́ láabi èyí tí wọ́n gùn tí wọ́n fẹ́ ṣe náà. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúlu ilẹ̀ yìí Josephine Adé tó sọ di mímọ̀ fún àwọn oníròyìn, ó sọ di mímọ̀ wípé àwọn agbésùmọ̀mí mẹ́rin kan tí wọ́n ti jingiri nínú iṣẹ́ ìjínigbé ó ní ọwọ́ tẹ̀ lásìkò tí wọ́n ń gbèrò láti lọ ṣe ìkọlù sí ilé ìwé gíga ti ìjọba ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Nínú àlàyé tó ṣe, ó ní àwọn mẹ́rin náà nílé tó ti dárúkọ Yahoo Sanni tí orúkọ rẹ̀ míì tún jẹ́ Bàbá, èyí tó sọ di mímọ̀ wípé ó ṣẹ̀ṣẹ̀ ti ẹ̀wọ̀n dé ni. Bẹ́ẹ̀ náà ló tún dárúkọ Nuhu èyí tí ìnagijẹ tiẹ̀ tó ń jẹ́ Giwa àti Kabiru Muhammadu tó fi mọ́ Yusufu Asanu. Ó sọ di mímọ̀ wípé ní agbègbè tí wọ́n pè ní Sauka ní Àbújá ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ọwọ́ ṣe bá àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n tán tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé àwọn ti jingiri èníkọ́ ànásìkọ́ ni àwọn ti ń ṣe ìgbésùmọ̀mí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ tó ti sọ di mímọ̀ wípé àwọn agbègbè bíi Dakwa, Dawaki, Ako Estate, Dupe, Zuma Rock, Kojiko àti ìpínlẹ̀ Niger tó fi mọ́ ìpínlẹ̀ Kaduna ó ní ọwọ́jà iṣẹ́ burúkú táwọn yàn láàyò ó ní ọwọ́jà náà ni ó ń ṣe bẹ́ẹ̀ tó ń dé nígbà tí wọ́n fi ọ̀rọ̀ tẹ̀ wọ́n nínú dáadáa. Ó ní wọ́n tún jẹ́wọ́ wípé àwọn ní ilé ìpalẹ̀mọ́ kan nílé táwọn ti kó nǹkan ìjà olóró bíi ìbọn àti oríṣiríṣi nǹkan míì tí àwọn kó sí ní ìpínlẹ̀ Niger. Báyìí ni wọ́n ṣe tẹkọ̀ létí tí wọ́n sì lọ sí Suleja tí wọ́n ti tú gbogbo kọ̀rọ̀kọ́ndù ibi tí àwọn oníṣẹ́ láabi náà fi ṣe ibùba wọn nílẹ̀ tí wọ́n ti bá ìbọn oríṣiríṣi bíi AK-47 èyí tí kò níye ní ọwọ́ wọn àti ọta ìbọn lóríṣiríṣi. Bákan náà ló sọ di mọ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú wọn báyìí o, àwọn sì ń gbìyànjú láti ti fi páńpẹ́ òfin mú àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n ṣẹ́kù ní àwùjọ. Ó wá rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbé orílẹ̀-èdè Nàìjíríà yìí wípé bẹ́ẹ̀ bá ti kẹ́fìn àwọn oníṣẹ́ láabi yìí ẹ má tẹ́tí láti gbé ọ̀rọ̀ wọn lọ bá àwọn agbófinró nílẹ̀ tí wọ́n ti tètè pa kìtì mọ́lẹ̀ láti lọ́ọ́ fi páńpẹ́ òfin mú wọn kí ètò ààbò tó péye kó lè máa bẹ lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn agbésùmọ̀mí kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọlọ́pàá méjì tí wọ́n rán wọn lọ sí àjò àrèmábọ̀ ní ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ lẹ́ni tí ń ṣe ọjọ́ kẹta nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí ní agbègbè tí wọ́n pè ní Uruagu ìjọba ìbílẹ̀ Nnewi ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra pẹ̀lú bí wọ́n ṣe sọ di mọ̀ wípé àwọn agbófinró náà ni wọ́n yọ lókèrè tí àwọn agbésùmọ̀mí aṣekúpani náà tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ ní kété tí wọ́n rí àwọn agbófinró ọ̀hún. Àlàyé tí wọ́n ṣe ni pé níṣe ni àwọn agbófinró náà ń lọ jẹ́jẹ́ wọn kó tó di wípé àwọn ènìyàn náà ṣínà ìbọn bolẹ̀ bò wọ́n tí wọ́n sì ṣekú pa àwọn méjì ní inú wọn. Wàyí o, gbogbo akitiyan láti bá ẹni tí ó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra nígbólóhùn òun ló já sí pàbó, ṣùgbọ́n arákùnrin tí oníkàfí orúkọ bùn láṣìírí nítorí pé kò tọ́ sí lẹ́nu láti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ láìṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá. Òun ló sọ pé lóòótọ́ àti lódodo ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí ó sì bà àwọn lọ́kàn jẹ́ pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí ni wọ́n ṣe bẹ́ẹ̀ náwọn ọlọ́pàá méjì lọ sí àjò àrèmábọ̀ ní ìpínlẹ̀ Anambra ọ̀hún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ló mà ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn abilékọ méjì kan èyí tí wọ́n gbìyànjú láti ta ọmọ tuntun ní ìpínlẹ̀ Delta ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí Bright Edave èyún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta tó ṣe, ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tezi Ikechukwu àti Laureta Akume tó ń jẹ́ ẹni ọdún 38 ó ní ọwọ́ ti bàbá yìí lẹ́ni tí wọ́n bá ọmọ tuntun ní ọwọ́ wọn tí wọ́n sì sọ wípé wọ́n fẹ́ lọ rè ta ọmọ náà ní. Nínú àlàyé tí Bright Edave ṣe, ó sọ di mímọ̀ wípé awakọ̀ kẹ̀kẹ́ mọ́rúwà kan ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gbé ìṣẹ̀lẹ̀ náà wá sí etí ìgbọ́ àwọn. Ó ní awakọ̀ ọ̀hún tí wọ́n fi orúkọ bò ní àṣírí ó ní ó gbé àwọn méjèèjì tó sì já sí wípé nígbà tí wọ́n dé
agbègbè tí wọ́n pè ní Evunu roundabout ó ní ó gbọ́ ní awakọ̀ náà awakẹ̀kẹ́ mọ́rúwá náà ó ní ó sọ wípé àwọn obìnrin méjèèjì wọ́n ń tàkùrọ̀sọ láàrin ara wọn wípé bí ẹ bá ti dé ibi tẹ́ ń lọ a yóò sí owó tó kù sí yín bẹ́ẹ̀ kí ẹ pè wá kí ẹ jẹ́ ká mọ̀. Ó sọ di mọ̀ wípé bóun ṣe rí i pé wọ́n dúnàdúrà lórí ọmọ ìkókó tó wà ní ọwọ́ wọn yìí níṣe ni òun ò ṣe méní tí kò sì ṣe méjì ṣùgbọ́n tó ṣe bí sọ̀díìkì ìyún ọmọ ọgbọ́n tó sì darí kẹ̀kẹ́ mọ́rúwá tó ń wà náà lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró nínú ètò ti ké gbàjarè wípé ẹ mú wọn dáadáa o níṣe ni wọ́n fẹ́ ta ọmọ tuntun ọwọ́ wọn ṣùgbọ́n nígbà tí wọ́n fi páńpẹ́ òfin mọ́ àwọn méjì wọ́n jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo ó ní àwọn wúrú ìwà yìí ó ní àwọn ní ìyá kan tó já sí wípé wọ́n máa ń jí àwọn ọmọdébìnrin wọ́n máa ń jí wọn gbé tí wọ́n sì máa ń gbé wọn pamọ́ sí inú kọ̀rọ̀ yàrá kan nínú èyí tí wọ́n ti máa pe àwọn ọ̀dọ́ làǹgbà wípé kí wọ́n máa bá àwọn ọmọdébìnrin náà ní àjọṣepọ̀ ó ní bí àwọn ọmọdébìnrin náà bá ti ní oyún tán níṣe ni wọ́n máa ń ta ọmọ wọn fún àwọn tí wọ́n nílò ọmọ ní àwùjọ ó ní ọmọ tí ẹ rí lọ́wọ́ wa yìí tí a fẹ́ lọ rèé tà ó ní a fẹ́ tà ní mílíọ̀nù 2 náírà kó tó di wípé ọ̀káfó kó sì tó di wípé àṣírí àwọn ó tú síta gbangba báyìí. Bright Edafe ní àwọn méjèèjì ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn tó ti wà ní àtìmọ́lé báyìí nínú ìtàn ti fún àwọn ní làbárè àti àlàyé nípa bí wọn yóò ṣe rí arábìnrin èyí tó ń jí àwọn ọmọ gbé tó sì ń pe àwọn ọ̀dọ́ làǹgbà láti máa bá wọn ní àjọṣepọ̀ kí wọ́n lè máa ta ọmọ wọn. Arábìnrin tí ó jẹ́ Loretta yìí kò ṣàìsọ di mímọ̀ wípé arábìnrin yìí ó tún máa ń fún àwọn ní oògùn tí àwọn máa ń lò tí inú àwọn fi máa ń dàbí ìgbà tí àwọn gbé oyún sínú tó fi já sí wípé bí àwọn bá ti gbé ọmọ lọ́wọ́ báyìí níṣe ni ayé rò pé oyún tí àwọn ní ó ní àwọn fi bímọ náà. Bright Edafe wá ní ayé òní sí fún irú àwọn oníṣẹ́ burúkú bẹ́ẹ̀ ní àwùjọ àwọn pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Delta tí àwọn yóò sì máa tẹ̀síwájú láti máa fi páńpẹ́ òfin mú àwọn oníṣẹ́ láabi náà. Ìròyìn ti Biafra Nation báyìí ẹni tó ń pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀ Biafra ìyẹn Simon Ekpa òun ló tún ti ṣe bẹ́ẹ̀ fi sójú òpó ayélujára X rẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé àwọn ọmọ ogun ikọ̀ Biafra ó ní wọ́n tó ti ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn agbófinró ní ilẹ̀ náà. Ó sọ di mímọ̀ nínú fọ́nrán kan èyí tó fi léde ó ní ní ìpínlẹ̀ Imo ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ọmọ ogun Biafra bí wọ́n ṣe dojú ìjà kọ àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn agbófinró nínú èyí tí wọ́n ti ṣekú pa wọ́n. A kò ní àǹfààní láti ṣe àfihàn fọ́nrán náà ṣùgbọ́n àwọn ohun ìjà tí wọ́n gbà lọ́wọ́ àwọn agbófinró àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí pẹ̀lú bí wọ́n ṣe gba ìbọn AK-47 àti tíá gáàsì yíyún afẹ́fẹ́ tajútajú lọ́wọ́ wọn. Simon Ekpa ó kọ sínú ọ̀rọ̀ rẹ̀ wípé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́ alẹ́ tí ì rí nǹkan kan pẹ̀lú bí a ṣe sọ fún yín ní ọwọ́ ẹ̀rọ tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ ọwọ́ èlé náà ó lẹ́fi padà gbà ó ní nígbà tó bá máa fi di ọjọ́ kejì nínú oṣù kejìlá a kò ní gbọ́ a kò sì ní kẹ́fín ẹnikẹ́ni tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí àbí agbófinró kankan ní ilẹ̀ Biafra mọ́ nítorí wípé àwọn yóò ti gba ìjọba àwọn lọ́wọ́ ìjọba amúnisìn tó pè ní orílẹ̀-èdè Nàìjíríà náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí etí ìgbọ́yín òun náà ni àyànfẹ́ Elédùmarè ṣùgbọ́n ká tó lọ ẹ tẹ́tí kẹ́ gbọ́ àwọn kókó tá a ṣe bẹ́ẹ̀ mú ẹnu bà lẹ́ẹ̀kan sí i. Gómìnà ìpínlẹ̀ Kebbi òun la sọ di mímọ̀ wípé ó ti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV fún àwọn emir 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún láti fi ṣe ìkúnlọ́wọ́ fún wọn lórí ọ̀wọ́n gógó àti ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó ṣe bẹ́ẹ̀ tó dẹnu kodò. A sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá olúlu ilẹ̀ yìí ó ní wọ́n ti tú àwọn oníṣẹ́ láabi 4 kan ká níbi tí wọ́n ti ń dáná ìjínigbé ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Àwọn agbésùmọ̀mí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú pa ọlọ́pàá 2 ní ìpínlẹ̀ Delta ní ìpínlẹ̀ Anambra. Àní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ àwọn abilékọ 2 èyí tí wọ́n fẹ́ ta ọmọ tuntun ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ti Biafra Nation Simon Ekpa òun ló tún ti fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn ọmọ ogun ikọ̀ Biafra ni wọ́n tó ti ṣe ìkọlù sí ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn agbófinró nínú èyí tí wọ́n ti gba ohun ìjà olóró tí wọ́n sì ṣekú pa àwọn ènìyàn náà.
títí dìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá orúkọ mi kò ní yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni àkùṣẹ́ látàárọ̀.